gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ̀ sọ pé ẹ̀ ń dìbọ̀kì àlùkùránì ṣé ẹ fẹ́ sọ fún wa wípé ìtì ń bẹ náà àlùkùránì kìí ṣe Allah ló kọ mọ́ kí nìkan tẹ́ ẹ fẹ́ mọ́ fi dìfẹ́ǹdì àlùkùránì gan kẹjẹ ká mọ̀ ìtì wọ́n kà náà àlùkùránì tó wà náà àlùkùránì tí wọ́n Allah kọ sínú àlùkùránì fún Muhammadu yín ìlà ń kà jáde tí àdẹ́ mọ̀ ìtumọ̀ rẹ̀ tẹ́yìn kan wá kóra yín jáde tẹ́ ẹ sọ pé ń dìbọ̀nkì ẹ̀ sẹ́ẹ̀rí pórí burúkú ti bá gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ lẹ́yìn sí Islam tẹ́ ẹ̀ lẹ́yìn dìbọ̀nkì àlùkùránì ṣé ẹ fẹ́ sọ wípé irọ́ ìní Allah pa ẹ fẹ́ sọ pé tí Allah kọ sínú àlùkùránì kò rí bẹ́ẹ̀ débi wípé ẹ̀yin gẹ́gẹ́ lẹ̀ wá ń jáde fún Allah wípé ń tọkọ ẹ̀ tó sọ pé ń tàlà kọ kò dá nìyẹn àbí sí ìkan nínú bàbá yín lọ́kọ àlùkùránì fún ànábì Muhammad tí Allah kọ jáde tó fa rẹ̀ kọ fún ànábì yín tó fa ẹ̀ fẹ́fẹ́ ìwèrè ẹ̀yin ẹrú tẹ̀ tó wá sọ pé kò rí bẹ́ẹ̀ ṣe wá fẹ́ fún wa ní àlùkùránì mi ni ṣe fẹ́ pa tí ń bẹ náà àlùkùránì ṣe fẹ́ parẹ́ ni gbogbo ẹ̀yin tó sì kù náà tẹ́lẹ̀ ń dìbọ̀nkì àlùkùránì àbẹ́ ń dìbọ̀nkì kankan olórí burúkú tẹ̀blíkì tẹ̀ ń gé sókòtò lẹ́sẹ̀ ní gbogbo yín torí tó bá jẹ́ pé mùsùlùmí gidi ní gbogbo yín olórí burúkú yín ẹ̀ ní mọ̀ dìbọ̀nkì irọ́ ẹ̀ ní mọ̀ da ọwọ́ borọ́ lójú ní tẹ́ ẹ ti mọ̀ fún ara yín pé irọ́ ní bẹ́nu kínní yìí ẹ̀ wá ń dìbọ̀nkì irọ́ ẹ̀ wá ń sọ kátàkátà káàkiri ayé tí ẹ bá ti ẹ̀rí yẹn tẹ́ ń pè ní Àlàgúsí àbíjọ́sìn olórí burúkú àwọn méjèèjì ń ẹ rí wípé ọmọ òfò làwọn méjèèjì kò sí nǹkan tí wọ́n fi láì fún wọn ṣe rárá ṣé ẹ fẹ́ sọ pé tí ń bẹ náà àlùkùránì kèé ṣe tí Allah kọ ni tẹ́ ń dìbọn kírọ́ àtọ́lé burúkú náà kí ìbú elépè ṣe náà àlùkùránì bí Allah náà ṣe ń ṣépè náà bí ṣe ń gbé àwọn ẹlẹ́sìn mi bí ṣe ń gbé wọn ré náà àlùkùránì ìlú olórí burúkú lọ́wọ́ bẹ́yìn náà tó tún bá ń délé ayé tó bá ìdílé ayé tẹ́wàá sọ wípé tí ń bẹ náà àlùkùránì kìí ṣe fẹ́ parẹ́ ni àbẹ́fẹ́ fún wa ní àlùkùránì mi ilẹ̀ Yorùbá orí burúkú ti bá gbogbo yín pátápátá lórí burúkú ti bá gbogbo yín ẹ̀yin ọmọ òfò lásán lásán